Allahu Galibu, Allahu Galibu, Allahu Galibu, Allahu Galibu. Máa padà lẹ́yìn mi, Rọ̀bì Olúwa. Máa padà lẹ́yìn mi, Rọ̀bì Olúwa. Níjọ́ tọ̀rẹ́ bá dọ̀tá tán padà sẹ́yìn. Níjọ́ tẹbí bá dọ̀tá tán padà sẹ́yìn. Máa padà lẹ́yìn mi, Rọ̀bì Olúwa. Máa padà lẹ́yìn mi, Rọ̀bì Olúwa. Máa padà lẹ́yìn mi, Rọ̀bì Olúwa. Níjọ́ tọ̀rẹ́ bá dọ̀tá tán padà sẹ́yìn. Honorable Nurudeen. Níjọ́ tẹbí bá dọ̀tá tán padà sẹ́yìn. Máa padà lẹ́yìn mi, Rọ̀bì Olúwa. Lójú ọ̀tá mi kémi máa rí ṣe. Lójú ọ̀tá mi kémi máa rí ṣe. Kí n kọ́lé aláàtà kí n tún gun Ferrari. Lójú ọ̀tá mi. Ọlọ́run máa padà lẹ́yìn mi, Rọ̀bì Olúwa. Ìbànújẹ́ ọ̀tá mi kò máa ní. Ọpẹ́yẹmí Gold. Ìbànújẹ́ ọ̀tá mi. Ọpẹ́yẹmí ìbò náà rí mi, ó ti rí mi sìn. Tó bá ti ń kúrò nínú nǹkan kókó sí bòmíràn. Ìbànújẹ́ ọ̀tá mi kò máa ní lópin. Máa padà lẹ́yìn mi, Rọ̀bì Olúwa. Máa padà lẹ́yìn mi, Rọ̀bì Olúwa. Níjọ́ rẹ̀ bá dọ̀tá tán padà sẹ́yìn. Níjọ́ ẹbí bá dọ̀tá tán padà sẹ́yìn. Máa padà lẹ́yìn mi, Rọ̀bì Olúwa. Ìbànújẹ́ ọ̀tá mi kò máa ní lópin. Ìbànújẹ́ ọ̀tá mi kò máa ní lópin. Tó bá ti kúrò níbi kan kókó sí bòmíràn. Ìbànújẹ́ ọ̀tá mi kò máa ní lópin. Máa padà lẹ́yìn mi, Rọ̀bì Olúwa. Máa padà lẹ́yìn mi, Rọ̀bì Olúwa. Níjọ́ ọ̀rẹ́ bá dọ̀tá tán padà sẹ́yìn. Níjọ́ ẹbí bá dọ̀tá tán padà sẹ́yìn. Máa padà lẹ́yìn mi, Rọ̀bì Olúwa. Wàláì ẹ wo ṣe ti rí kíṣẹ́ tí mo play tán yìí. Ìwọ tí ò bá mọ àdúrà ṣe dáadáa ṣáà lọ ra kíṣẹ́ ti ìkẹ́ ànábì kó máa gbọ́ nílé ẹ lóòrèkóòrè. Kò sí nǹkan kan tó kù ní bùkátà tí ẹ̀dá fẹ́ béèrè tí ò ti sí nínú kíṣẹ́ tì. Wàláì kò sí nǹkan tó fẹ́ béèrè ní bùkátà níwájú Ọlọ́run tí ò ti sí nínú ẹ̀. Kò wá tí ṣẹ́gun ọ̀tá bó ṣe lọ́kọ̀tà ṣe pọ̀ tó bá ń ṣe kọ̀sídà ìwà borí àwọn ọ̀tá ẹ̀, so that àdúrà ló ń gbà agbára kọ́. Wàláì Sheikh Ibrahim Komarudin wàláì àwọn ni wọ́n ṣe, àwọn náà ni wọ́n kọ́mẹ̀tì yẹn, àwọn ni wọ́n ṣe. Wọ́n ti ṣọ̀pọ̀lọpọ̀ kẹsẹ̀ tó pọ̀ gan-an, ó pọ̀ púpọ̀, but eléyìí kí ànábì yìí mi mọ́ tó dé. Gbogbo ẹ̀ náà ló dáa, gbogbo ẹ̀ ló wà òkè o, but eléyìí máa ń gbọ́ jù. Gbogbo ẹ̀ tó bá dẹ̀ wà ń gbọ́ láyé, wàláì gbígbà àdúrà máa ṣẹlẹ̀ nínú ayé ẹ̀. Ọ̀nà tó ti ṣí kò ní tì mọ́. Ẹni tó ń bẹ lọ́wọ́ ọ̀nà kọ́nà ṣí, Ọlọ́run á ṣe fún un. Wàláì nígbà kan làwọn máa ń bẹ lọ́hùn a fẹ́ lọ sílùú Eyinbo, tá bá ń gbọ́ Wasiu Ayinde tó bá ń kọrin. Mo wà nílùú Germany lénìí, mo wà ní London lọ́la, mo wà ní Chicago lọ́túnla, mo wà ní New York. A máa ń wò pé bóyá ṣé àwa náà lè débẹ̀ láyé wa ṣá. Àwa náà máa ń ronú pé ṣé àwa náà lè débẹ̀ láyé wa. Àwa náà máa ń ronú gbà yẹn pé ṣá lè débẹ̀. Ṣùgbọ́n gbà tí Ọlọ́run ní àsìkò tó, gbogbo ìrìn àjò yẹn ń sìn kò jọ wá lójúmọ́. Wàláì kò jọ wá lójúmọ́. Èní Canada, ọ̀la Dubai, ọ̀túnla Europe,
ọ̀tún mẹ́rin London ìjọ márùn Nàìjíríà gbogbo ẹ̀ alhamdulilayi. Mo rántí nígbà tí a wà ní Nàìjíríà kó tó di pé àwa náà bọ́ sínú ayé travelling. Mo forúkọ bo ìyá wa kan láṣìírí, wọ́n ṣaláìsí lẹ́yìn ọjọ́ mẹ́ta, kọ́lọ́n bá wa kẹ́ wọn, kọ́lọ́n bá wa gẹ̀ wọ́n. Ìgbà tí mo ti ń kọ́ ọmọ ń kéwú lọ́dọ̀ ìyá yẹn, ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ìyá yẹn wà nílùú òyìnbó, wọ́n wà l'Amẹ́ríkà, wọ́n wà ní London. Ọ̀pọ̀lọpọ̀ wọn máa ń wálé, wọ́n lè lo ọjọ́ méjì ọjọ́ mẹ́ta ọ̀sẹ̀ kan, wọ́n á ti padà. Ó máa ń jọ wá lójú gan gbà náà pé èèyàn wá láti London ó lọ́sẹ̀ ó lọ́jọ́ méjì ó lọ́sẹ̀ kan, èèyàn wá láti Amẹ́ríkà ó lọ́jọ́ mẹ́ta kódà mo rántí there was a day tí ọlọ́mọba wa kẹ́ ọkọ màmá náà àti màmá náà wọ́n ń fa nǹkankan, wọ́n wá pe ọmọ wọn tó wà l'Amẹ́ríkà. Mo rántí ìjọ náà wá pe ọmọ wọn yẹn, ọmọ wa ní ok nǹkan tẹ́ ń fa ẹ má wọrí, máa dé sí Nàìjíríà lọ́la, máa dé sí Nàìjíríà lọ́la bó tún la bódà yìí sọ̀rọ̀ ẹ̀ báyìí nígbà tó máa di ọjọ́ kejì dé sí Nàìjíríà jọ Friday, nígbà tó máa di jọ Sunday ó tún kó Nàìjíríà. Ó jọ wá lójú pé yé Ọlọ́run o, èèyàn fò láti Amẹ́ríkà wá sí Nàìjíríà. Àṣé ara ọ̀tán níwájú Ọlọ́run, ara ọ̀tán níwájú Ọlọ́run. Nígbà tó Ọlọ́run wá ní káwa náà máa wá rìnrìn irú ayé bẹ́ẹ̀ ń sìn, àwa rí pé àṣé adùn ṣe bí ohun tọ́lọ́run náwó sí, aṣòro ṣe bí ohun tọ́lọ́run ò náwó sí. Last week Friday ni mo dé Nàìjíríà, ìwòyí weekend mo wà Nàìjíríà báyìí. Mo dé Nàìjíríà níjọ́ Friday, mo dẹ̀ tún kó Nàìjíríà níjọ́ Sunday. Ó jẹ́ ọjọ́ mẹ́ta tí mo lò ní Nàìjíríà. Mo padà wá ń wò pé ẹ dákun kì bá àánú Ọlọ́run kan lélẹ̀ wàláì tó dẹ̀ ju owó lọ. Ẹlòmíì wà láàyè bẹ́ẹ̀ tó náwó bẹ́ẹ̀ tí ò lè rìn níbẹ̀, torí pé owó kọ́ ló ṣohun gbogbo. Wàláì owó kọ́ ló ń gbogbo. Ẹlòmíì wà láàyè bẹ́ẹ̀ tó náwó lọ́wọ́ gan ṣùgbọ́n tí ò lè tọ́lọ́run ò fún láǹfààní bẹ́ẹ̀. Ẹlòmíì wà nílùú òyìnbó tá a wà yìí, tọ́lọ́run fún láǹfààní bẹ́ẹ̀, tọ́lọ́run fún lówó bẹ́ẹ̀ ṣùgbọ́n tọ́lọ́run ò fún ní ìwé ìrìnnà bẹ́ẹ̀. La ṣe ń bẹ lọ́hùn gbogbo ẹni tó wà nílùú òyìnbó, tó wà l'Amẹ́ríkà, tó wà ní London, tó wà ní Canada, tó wà ní Europe, tó wà ní France, ẹ pé ọ̀pọ̀lọpọ̀ wọn náà ló já sí pé ìwé ìgbélú ló jẹ́ ẹ̀dùn ọkàn wọn. Ọgbẹ́ ọkàn ni kíní ìfẹ́ tó bá ń bẹ nílùú òyìnbó tí ò bá tí ì ní, ọgbẹ́ ọkàn ni. Kọ́lọ́run wọlá gbogbo ń ta wínú kọ̀sídà yìí, gbogbo àwọn tó fẹ́ wa ni o, tó fẹ́ wa tọkàntọkàn, tán nífẹ̀ẹ́ Ọlọ́run lára wa, gbogbo orú wọn bẹ́ẹ̀ tó ń bẹ ìlú òyìnbó, Ọlọ́run má ṣàlàyé bá fún wọn níwèé ìgbélú. Àwa náà àti ìgbà tán o, àti ìgbà tán, torí pé kò sí bó ṣe máa wà nílùú òyìnbó wá sì máa retí nǹkan kan lọ́wọ́ ìjọba náà ni. Ọlọ́run gbogbo tó kù táwa náà ń retí lọ́dọ̀ ìjọba, gbogbo tó kù táwa náà ń retí lọ́dọ̀ ìjọba, Ọlọ́run o má ṣàlàyé dá wa náà lóhùn. Agbára kọ́, owó kọ́, connection kọ́, èèyàn kọ́. Ṣé ti rí ọ̀rọ̀ ìlú òyìnbó ó yàtọ̀ sọ́rọ̀ Nàìjíríà. Gbogbo ohun tí o bá ń wá ní Nàìjíríà, àfẹnìyàn mímọ̀ ṣọ̀rọ̀ ní Nàìjíríà ohun gbogbo ló ní. Ṣùgbọ́n nílùú òyìnbó kò sí connection. Wàláì Adéjọkẹ́ Sherifat kò ní bàjẹ́ fún ẹ. Wàláì kò sí connection nílùú òyìnbó. O ti element tó fẹ́ treat ìwé ẹ̀ náà, o lè mẹ́ni tó fẹ́ treat document ẹ̀. Kò sí bó ṣe lè ń kó mọyàn tó ń lu òyìnbó, kò sí connection, kò sẹ́gun jẹ́. Bí àánú Ọlọ́run ni. Bákan náà ni ẹni tó fẹ́ wá sí ìlú òyìnbó náà, ẹlòmíì á fẹ́ lọ sí ìlú òyìnbó, a máa lọ sí gbẹ́rẹ́, a máa lọ dé òǹdè, a máa lọ ṣe kinní kan. Òǹdè ò ràn wọ́n lẹ́mbàsì o, òǹdè ò ràn wọ́n lẹ́mbàsì, gbẹ́rẹ́ ò ràn wọ́n lẹ́mbàsì, àtíkè ò ràn wọ́n lẹ́mbàsì. Àánú Ọlọ́run ló ràn wọ́n. Kọ́lọ́run wọlá pé àánú Ọlọ́run yìí kò sí ẹni tí yóò kápá lé lórí. Àbẹ̀wò Ọlọ́run gbogbo ẹni ń retí ìwé ìrìn ọ̀nà, ìwé ìgbélú ni, ẹni tó fẹ́ travel ni, Ọlọ́run má ṣe lè bá wa ṣínà fún wọn. Ṣé wá rí kíní kan mo fẹ́ sọ fún àwa tá à ń gbìyànjú láti kó Nàìjíríà, gbogbo àwa tá à ń gbìyànjú láti kó Nàìjíríà, ẹ jẹ́ kí n sọ kíní kan fún yín. Mo sì máa padà ṣe program kan special láti gba àwọn èèyàn lámọ̀ràn ní àwọn tí wọ́n fẹ́ kó Nàìjíríà. Gbogbo èèyàn náà kọ́ ni ó gbọ́dọ̀ máa ronú pé ó fẹ́ kó Nàìjíríà. Wàláì ẹlòmíì ò mọ̀ wípé àǹfààní tọ́lọ́run fún òun ní Nàìjíríà, opportunity tọ́lọ́run fún òun pé òun ti kọ́lé, òun lo mọ́tò, ó dẹ̀ ní iṣẹ́ tó dá lọ́wọ́, tó ń rí owó gidi lóṣooṣù
lọ́sẹ̀ọ̀sẹ̀ má jẹ́ kí n parọ́ fún ẹ má kúrò Nàìjíríà o má kúrò Nàìjíríà o tó bá rí àǹfààní láti ní visa ìlú òyìnbó wá fún visiting kó padà ní o jẹ́ kí n sọ tọrọ fún ẹ ìlú òyìnbó easy wàláhì ìlú òyìnbó easy má máa jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ táwọn òun rí lára àwọn èèyàn lórí social media má yẹ kó free kẹ́ o má yẹ kó free kẹ́ o o lè máa wọ pé jọ́ ọ̀rọ̀ kan lọ́mọdé ìlú òyìnbó ó ti nílé ìlú òyìnbó ó ń lo mọ́tò ó ń lọ ó ń bọ̀ èmi ni kò wá béèrè lọ́wọ́ mi o èmi ni kò wá béèrè lọ́wọ́ mi o ṣe yẹ adìyẹ ńlá àgùn o ìyá rẹ̀ ni ò mọ̀ ni kò jẹ́ ká mọ̀ o tó bá wá rí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì tó jẹ́ fámìlì yín ẹ̀gbọ́n yín àbúrò yín tó wà ní òyìnbó tí ò rí lórí social media má jẹ́ ń parọ́ fún ẹ nǹkan ò rọgbọ ni ó ń manage ni o àṣírí tó wà bẹ́ẹ̀ mo sọ fún ẹ yẹn o bọ̀dá lágbájá wọn náà wọn send owó sí Nàìjíríà ó dẹ̀ rí lórí social media mi ní gbogbo wọn o mi ní gbogbo ẹni tó bá ti rí lórí social media ní pé nǹkan ò rọgbọ fún àwọn kan wà wọn freak social media àwọn kan wà wọn ti busy inú ayé kọjá social media àwọn kan wà iṣẹ́ wọn ò fààyè gbà wọn lórí social media àwọn kan wà bẹ́ẹ̀ nú ayé ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì tó wà ń lu òyìnbó tó gbúrò ẹ̀ jẹ́ kí n sòótọ́ ọ̀rọ̀ fún ẹ kò easy o ìlú òyìnbó ò easy wàláì tó bá wá rí nǹkan tó wà ń lu òyìnbó tó ń lọ tó ń bọ̀ tó ń lọ tó ń bọ̀ lọ béèrè lọ́wọ́ wọn o wo ẹlòmíì òróró ara ẹ̀ báyìí ló fi ń dín ẹran ara ẹ̀ jẹ jẹ́ n sòótọ́ ọ̀rọ̀ fún ẹ tí o ti rí àǹfààní tí àwa ní àǹfààní tí èmi ní jẹ́ kí n sòótọ́ ọ̀rọ̀ kan fún yín lénìí ni wípé kí n tó dé ìlú òyìnbó lọ́pọ̀lọpọ̀ ohun tí ẹlòmíì ń sáré ìlú òyìnbó lọ́lọ́run ti ṣe fún mi ní Nàìjíríà ohun tẹ́lòmíì ń torí ẹ̀ wá sí ìlú òyìnbó ó fẹ́ kọ́lé ó fẹ́ ra mọ́tò ó fẹ́ nílẹ̀ ó fẹ́ ṣègbà gbogbo kíní yẹn Ọlọ́run ti yanjú ẹ̀ kí n tó dé ìlú òyìnbó alhamdulilayi ẹlẹ́ẹ̀kejì ń bẹ ni wípé sórí mo ṣe wà ń lo òyìnbó jẹ́ ń sọ tọrọ fún ẹ owó lo òyìnbó kọ́ mo fi ń ṣe nǹkan rẹ̀ o owó lo òyìnbó kọ́ mo fi ń ṣe nǹkan nílé owó tó ń wọlé nílé la fi ń ṣe nǹkan nílé dẹ́jẹ́ pé òróró ara wa náà la tún fi ń dín ara wa jẹ ṣùgbọ́n tó bá náfààní bẹ́ẹ̀ tó bá lọ wò pé ó wà ń lo òyìnbó tó bá lọ wò pé àgbọn tó wà ń lo òyìnbó náà ló wà òkè gbogbo ẹni tó wà ń lo òyìnbó kọ́ ló wà òkè o gbogbo ẹni tó wà ń lo òyìnbó kọ́ ló wà òkè o ẹlòmíì wà ń lo òyìnbó bó ṣe ń rí owó kò dẹ́kẹ́ lómi wà ń lo òyìnbó gbogbo àwọn táwa ń lo òyìnbó bá ṣe ń rí owó níjọba ń gbà lọ́wọ́ wa padà the more you live convenient ìlú òyìnbó bẹ́ẹ̀ náà ló ṣe máa san highest bill ìlú òyìnbó sọ tọ́lọ́mbà kẹ́ ẹ dáadáa ní Nàìjíríà tó níṣẹ́ tó dá lọ́wọ́ tí o ní mọ́tò tó ti kọ́ ilé máa wo aago aláago ṣiṣẹ́ pé wọn náà fẹ́ wá sí ìlú òyìnbó o fẹ́ wá jókòó sí ìlú òyìnbó wo tó bá ta lé tó bá ta mọ́tò tó bá ta dúkìá tó bá wá sí ìlú òyìnbó wá start at fresh wàá bẹ̀rẹ̀ láti pé wàá kọ́ lọ gba yàrá kan tọ́lọ́mbà wa mú ẹ okóyàwó àtàwọn ọmọ kó Nàìjíríà okó wọn wá sí ìlú òyìnbó lọ ta lé ó ta mọ́tò ó ta gbogbo dúkìá ẹ ní pé kíyàwó àtàwọn ọmọ máa bọ̀ nílùú Nàìjíríà tí ò bá kó owó gidi dání wo ìyà táwọn ọmọ ẹ ò jẹ rí ìyà tíyàwó ẹ ò jẹ rí wọn kọ́ máa jẹ́ láàrin oṣù mẹ́ta Sheikh Imam Fatai Zakaria anla wasala ẹ káàbọ̀ indi eléyìí tó bá wá lọ wá lásìkò òtútù wo òtútù wa ti fẹ́ bẹ̀rẹ̀ báyìí ó ní mo ṣe múra ń sìn pé ìmúra yẹn ti ń yàtọ̀ òtútù wa ti fẹ́ bẹ̀rẹ̀ òtútù yẹn ti ń fẹ́ wá ń sìn tí o bá lọ wá lásìkò òtútù tí o bá rí òtútù gidi ṣé òtútù ló wà ní Nàìjíríà yẹn tí o bá rí òtútù gidi nílùú òyìnbó wo wàá máa lọ báyìí wàá dẹ̀ máa sunkún àgàgà tí o bá tún wá ní mọ́tò nílùú òyìnbó lọ bèrè láwọn tí wọ́n ní mọ́tò nílùú òyìnbó tẹ́ pé wọ́n máa lọ mú bọ́ọ̀sì ni wo àánú ọmọ ẹlòmíì àṣẹ ẹ tí bọ́ọ̀sì ò bá tètè dé àánú ọmọ ẹlòmíì àṣẹ ẹ nídi eléyìí àmọ̀ràn mi fún gbogbo ẹ̀yin tẹ́ wà Nàìjíríà ni wípé mi ò ní kó má wá sí ìlú òyìnbó torí ẹlòmíì lè sọ ń sani ẹ ṣé bí ìlú òyìnbó ní wọ́n kó ọmọ àti ìyàwó ẹ lọ wo bí jẹ́ ń sòótọ́ ọ̀rọ̀ fún ẹ̀mí mọ́mọ́ tójú mi rí gbogbo ẹ̀kọ́ la lè máa sọ lórí social media
èmi mo mọ tí mo fi gbára kó tó di pé ìwọ ń wò pé bó balance díẹ̀ tí wọ́n ń wò yẹn èmi mo mọ tí mo fi gbára ìyàwó àtàwọn ọmọ tí wọ́n ní mo kó wá sí ìlú òyìnbó tí wọ́n sọ pé ṣèbí ìlú òyìnbó náà ń gbé odidi ilé epo kan ló lọ sí kí tó kó Nàìjíríà odindi ilé epo kan ló lọ sí kí tó kó Nàìjíríà mo tún dé ìlú òyìnbó nígbà tí nǹkan kọ́kọ́ settle down tí nǹkan kọ́kọ́ rọrùn ìkan nínú ilé tún lọ sí ìwọ náà kan tí ń jọ́ tó fi bú mi pé ṣèbí ilé ni mo tà tí mo fi ra mọ́tò kò sí rọ́ńbẹ́ o mo ta kan nínú ilé ńgbà yẹn mo fi ra mọ́tò tí máa lò nílùú òyìnbó kọ́lọ́run tó wá ní pé òun wá dé kọ́lọ́run tó wá ní pé alhamdulilayi àwa kọ́ ilé mi kọ́lọ́run wá tó ní pé alhamdulilayi abẹ̀ sí ní lo mọ́tò mi ẹ wo mẹ́rin kí n parọ́ fún yín àmọ̀ràn mi fún gbogbo ẹni tẹ́ wà nílùú Nàìjíríà ni pé tọ́lọ́run bá ti kẹ́ ẹ níwọ̀nba nílùú Nàìjíríà tọ́lọ́run bá ti kẹ́ ẹ o ti kọ́lé o ti ra òun lo mọ́tò oníṣẹ́ gidi lọ́wọ́ ó dẹ̀ jẹ́ gbèsè tó kọjá ẹ̀mí ẹ bí ó fẹ́ ká ń lẹ̀ Nàìjíríà dùn gbé ju lóyìnbó lọ o Nàìjíríà dùn gbé ju lóyìnbó ẹni bá mi ṣe. o ti gbé mi ṣe léde ti wà òkè. ṣé òun ló start nsìn. ok mo fẹ́ rí ọ̀gá yín mo ń bọ̀ nsìn mo ń bọ̀. jẹ́ ètò tọrọ fún ẹ òun kò yí sí o ajábàṣírá alan wasalan ẹ lọ bẹ̀rẹ̀ lọ́wọ́ tó ń gbé ìlú òyìnbó ṣé gbogbo wọn tẹ́rí tó ń gbé ìlú òyìnbó yẹn tó pé ẹ máa wọ́n pé èmi náà lọ sí ìlú òyìnbó tó dẹ̀ ti nílé onímọ́tò oníṣẹ́ gidi Nàìjíríà wò ó tó bá lọ ta property ẹ tó bá ní kó fẹ́ wá sí ìlú òyìnbó wà á bẹ̀rẹ̀ padà láti square one tó bá wá wọn Ọlọ́run ló máa recover láàárín ọdún 5 sọ́dún 10 tó bá recover lọ́dún 5 Ọlọ́run nífẹ̀ẹ́ ni ẹlòmíì wà ń bẹ odidi ọdún 10 báyìí kò tí ì recover padà ó wá wọ ọ̀pọ̀lọpọ̀ bank manager ní Nàìjíríà tó ti padà wá di security l'Amẹ́ríkà bank manager ní Nàìjíríà security lẹ́lòmíì ṣe ń lu òyìnbó security lẹ́lòmíì ṣe ń lu òyìnbó mi ní security ò dá o má lérò pé owó tí security máa gbà ní l'Amẹ́ríkà ó lè fi wé nǹkan tí bank manager máa gbà o ní Nàìjíríà lóòótọ́ o ṣùgbọ́n wo standard iṣẹ́ yẹn síra wọn ọjọ́ tó bá rántí level rẹ̀ ní Nàìjíríà pé ọ́fíìsì lòun máa ń jókòó sí tó máa ń ṣí géètì fóun bàbá ẹ kọ́ ilẹ̀ sá dáadáa ní sá ẹ̀yin mo fẹ́ rí sá o mo ń bọ̀ ẹ ká ìṣẹ̀kan náà yìí lọ ọjọ́ tó bá rántí pé òun náà máa ń ṣí géètì fóun ní Nàìjíríà ni tóun wá di ẹni tó ń ṣí géètì fún ẹlòmíín ìlú òyìnbó pàápàá jọ tó wá lọ bọ́ sásìkò òtútù kò ní rántí owó tó fẹ́ gbà yẹn mọ́ omi kọ́ máa jábọ́ lójú ẹ̀ ni omi máa kọ́kọ́ jábọ́ lójú ẹ̀ alájàbàsíra dá fún ìjàre àwọn èèyàn máa ń lè bá ìlú òyìnbó bó bẹ ṣe ń rí wa ìbẹ́ ìlú òyìnbó ṣe dùn ṣé mo ṣe ń drive bọ̀ látàárọ̀ tí mo ń show background tó ń wo ìlú òyìnbó yẹn ó ti fẹ́ yà wèrè ó ti fẹ́ kú pé ìwọ náà dandan fẹ́ wá sí ìlú òyìnbó wo stop playing tó bá ti níṣẹ́ tó dá Nàìjíríà máa kàn fi ìlú òyìnbó tán ẹ̀ wo ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíín wà Nàìjíríà tó bẹ́tà ẹni tó ń gbé ìlú òyìnbó I will not lie to you ilẹ̀kùn ni mí mo ṣí sílé mo ṣí síta tán bá lé ìlú òyìnbó sílẹ̀ kán lé Nàìjíríà sílẹ̀ fún èmi o tán bá ní kí n mú ibì kan tó dùn gbé Nàìjíríà dùn gbé ju ìlú òyìnbó lọ ìlú òyìnbó kò easy tán bá ń sọ fẹ́ pé ìlú òyìnbó easy ìlú òyìnbó máa gbẹ tó bá débẹ̀ kó má easy fún gbogbo wa stop playing wo wọ́n ń tún ẹ ẹni tí ìlú òyìnbó dáa fún màá kàn yan díẹ̀ máa padà ṣe ní prógámù dáadáa àwọn tí ìlú òyìnbó dáa fún làwọn tẹ́ pé wọn ò tí gbóhùn owó wọn ò tí gbóhùn ọlá wọn ò tí mọ nǹkan tó ń fowó ṣe Nàìjíríà wọ́n ṣe ẹ̀fẹ́ bẹ̀rẹ̀ as fresh àwọn ọmọ bíi 18 years 19 years títí débi ọmọ bíi 20 years tí wọn ò tí marry tó ń fẹ́ start at fresh nílùú òyìnbó àwọn nílùú òyìnbó dàbí àwa tá a ti di pé a ti mọ iye owó a ti mọ iye ọlá a ti wà nílé ọlá ní Nàìjíríà tó bá dé ìlú òyìnbó wo gbèsè ayé tó máa padà lóńlùú òyìnbó wà á máa sunkún báyìí omi ò ní jábọ́ lójú ẹ̀ so that èmi kò fẹ́ gbà wá nímọ̀ràn ni
mi ò ní intention pé fẹ́ ṣe program lẹ́ni mo kàn fẹ́ ṣe prayer kí n kàn kí àwọn èèyàn wa ṣùgbọ́n ọ̀rọ̀ gbàbẹ nìyẹn sọ̀rọ̀ ibi tí mo ti wá lọ tọ́rọ̀ ti gbàbẹ ni pé àwọn èèyàn wa pọ̀ ń lu Eyinbo bẹ́ ṣe rí wọn yìí tó yẹ pé wọ́n ti wọ one chance àwọn náà mọ̀ pé bó ṣe máa rí nìyẹn wọ́n ti wá wọnú ẹ̀ tán iwájú ò ṣe é lọ ẹ̀yìn ò ṣe é padà sí kò sí ìwé ìgbélùú tó lè fi padà sí náà lè fi wá sí Nàìjíríà wọ́n dẹ̀ ń gbélùú Eyinbo ẹni tí ò dẹ̀ ní ìwé ìgbélùú nílùú Eyinbo ó máa ṣiṣẹ́ bí ẹrú ni ibẹ̀ mo ti lọ pé kọ́lọ́hún wọlá ànábì Muhammad kọ́lọ́hún wọlá àkọsídà tá a gbọ́ yìí a ní gbogbo àwọn olólùfẹ́ wa tó ń bẹ nílùú Eyinbo tó ní ìdìwé ìgbélùú Ọlọ́run bá wa dá wọn lóhùn Ọlọ́run bá wa dá ẹbẹ́ ṣe rí mi yìí iṣẹ́ tí yàn ṣe nílùú Eyinbo tí ò bá ṣọ́ra ó lè yíyàn lórí má lérò pé bí wọ́n ṣe ń sùn Nàìjíríà lálẹ́ náà ṣe ń sùn Nàìjíríà nílùú Eyinbo ṣùgbọ́n tílẹ̀ bá ti ṣú ìwọ ń lọlé lọ sùn ìlú Eyinbo alẹ́ kọ́lọ́pọ̀lọpọ̀ ẹlòmíì ń sùn iṣẹ́ ló máa fún ẹlòmíì ní schedule àsìkò tó máa sùn àsìkò tí wọ́n ń sùn lóru yẹn ẹlòmíì jẹ́ ìlọ́fẹ́ lọ fi wọṣẹ́ ni ṣọdẹ àsìkò tí wọ́n ń káàkiri lọ́sàn-án àsìkò oorun ẹlòmíì ìlú Eyinbo nìyẹn iṣẹ́ ló ń fún ẹlòmíì ní schedule bó àsìkò tó máa sùn àsìkò tó máa jí ẹlòmíì aláàmù ó máa sẹ́ẹ̀tì aláàmù ẹ̀ báyìí ni òun gbọ́dọ̀ jí lásìkò báyìí torí pé ó ní àsìkò tó gbọ́dọ̀ wọṣẹ́ ẹlòmíì kékeré jẹ́ ń sòótọ́ ọ̀rọ̀ fún ẹ ẹlòmíì tí wọ́n rí wípé ó sẹ́ǹdì owó sí Nàìjíríà kò tẹ́ ẹ lọ́rùn ṣé o mọṣẹ́ tó ń ṣe nílùú Eyinbo inú òwọ̀nba àágùn yẹn wá fún wọ̀wọ́ ní kò tẹ́ ẹ lọ́rùn oní Nàìjíríà ti lè kí ló yẹ fi 20,000 ṣe kí ló yẹ fi 10,000 ṣe stop playing it's not easy wo ọjọ́ ọ̀rọ̀ ń bọ̀ èní kọ́ lọ́jọ́ ọ̀rọ̀ kan gbàbẹ̀ lẹ́nìí ni ṣùgbọ́n àmọ̀ràn mi fún gbogbo ẹ̀yin tẹ́ wà ní Nàìjíríà tó bá ti wà òkè níwọ̀nba mí ni kó má wá sí ìlú Eyinbo wá fún visiting kó ga pa kó ṣe fàájì kiri kó wá náwó ṣùgbọ́n fẹ́ wá jókòó sí ìlú Eyinbo ó ti ẹ̀ ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn àáfàá míì kẹ́dẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn àáfàá tó wà Nàìjíríà ẹ jẹ́ kí n sọ tọrọ fún yín àáfàá ọ̀pọ̀lọpọ̀ wọn ò lè gbé ìlú Eyinbo torí pé ọ̀lẹ lọ̀pọ̀lọpọ̀ àwọn àáfàá yẹn kí wọ́n wọ Guinea kán gbowó Sahara kí wọ́n dun òun nìkan náà pè níṣẹ́ mi ní kò ń ṣiṣẹ́ o ṣùgbọ́n jẹ́ ń sọ tọrọ fún ẹ ìyẹn ò jáwó nílùú Eyinbo kò já owó nílùú Eyinbo tó bá kọ́kọ́ wá sí ìlú Eyinbo for the first time lára ìlú Eyinbo máa pọ́n ẹ lé l'Amẹ́ríkà tá a wà yìí tó bá kọ́kọ́ wá sí ìlú Eyinbo for the first time náà máa pọ́n ẹ lé tó bá ti ń pẹ́ jù láàrin wọn wo bí kò sápọ̀nlé ń bẹ̀ mọ́ wọn ò ní náwó fún ẹ mọ́ wọn á ní kí wọn náà lọ́wọ́ zù wọn á ní kí wọn náà lọ ṣiṣẹ́ ṣòdẹ̀ tí wọn bá gbẹ̀ sílé nílùú Eyinbo yìí tó bá gbẹ̀ sílé ọ̀sẹ̀ kan kí ẹni yẹn kú iṣẹ́ o tó bá ń lọ bí ọ̀sẹ̀ kejì tí òun dẹ̀ ń lọ bí iṣẹ́ tí wọ́n ń wà nílé wà á bẹ̀rẹ̀ sí ní rí reaction tó máa fún ẹ tó bá di ọ̀sẹ̀ kẹta wà á mọ true colour ẹni yẹn gangan torí wípé ẹni tó gbàlejò nílùú Eyinbo tó fàlejò sílé kóun lọ bí iṣẹ́ tẹ́ pé àlejò tó dé láti Nàìjíríà tí ó mọ̀ pé wọn kì í tanná lẹ̀ lọ́sàn-án nílùú Eyinbo tóun lọ tanná lẹ̀ tí ó mọ̀ pé bí wọ́n ṣe tan TV tí wọ́n ń wo gbogbo TV tí wọ́n ń wo gbogbo station tí wọ́n ń wo gbogbo ẹ̀yẹn tí wọ́n ń wo YouTube tí wọ́n ń wo gbogbo Netflix tó ń wo gbogbo ẹ̀yẹn tó ń wo pé bó ṣe ń wo yẹn ó mọ̀ pé ajá ń sáré owó ń jóná ni ó bọ́ sí kíṣìnì ó dáná ó ń ṣe gbogbo ẹ̀ ó ń wò pé ayé ìgbádùn ló wà torí tó bá dé parí oṣù tó bá mú bíìlì onílé wá tó bá rí pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ $1,000 lòun san lówó utility àbí let's say 500 lòun san ní utility tí wọ́n mú bíìlì ẹ̀ wá tó rí pé bíìlì òun ti di $650, $700, $800 tó wò pé kí lòun lò tó wò ìfi wọn tó wá rántí pé àwọn ṣàgbàlejò tóun bá ti sínlé àlejò ló ń tanná lẹ̀ tó bá máa di ọ̀sẹ̀ kẹta wà á yá sọ pé alájì ǹjẹ́ òun lẹ tiẹ̀ ń lọ náà wà gbọ́ alájà ǹjẹ́ òun lẹ ń padà sí Nàìjíríà lọ́kọ́ máa sọ fún ẹ tó bá ní àmì ìtẹ́ tí ìṣetán mò ń gbádùn lóyìnbó mi á ní alájì àwọn ọmọ yìí ti máa mí ìsìn ẹ máa wá lọlé wo ó ń dọ́gbọ́n lé ẹ nìyẹn tó bá rí pé o fẹ́ gbọ́ o mójú o mọ́ra wo kí á ló máa sọ fún ẹ̀sìn pé káwọn ọmọ yọ fíù sí gbogbo náà tó máa ń jáde
ó túmọ̀ sí wípé ìlú òyìnbó easy. Ayé tá ń jẹ Nàìjíríà lè jẹ́rú ẹ̀ ń lu òyìnbó. A lè jẹ́rú ẹ̀ ń lu òyìnbó ló já sí pé tẹ́ bá ti rí wa ń sìn pápápá ti gbé báàgì wa àti lọ Canada àti sáyé fò. Ìyẹn ló fi ń refresh brain yẹn nìyẹn kí wọ́n má wá parẹ́ sí ìlú òyìnbó. Kí wọ́n má parẹ́ sí ìlú òyìnbó. Ẹ wo má fara ẹwọ́ kan lọ́mọ mi ìwà yín sìn mo travel lájọ́ tí mo ti dé padà sí Amẹ́ríkà mi ò tí ì ṣiṣẹ́ mi ò fẹ́ para mi torí mò ń wò pé owó wàhálà pé owó yẹn tí ò bá ṣọ́ra tó bá tún shut down tó bá lọ shut down lu òyìnbó ajábàsíra ó ti yé yín tán tó bá shut down lu òyìnbó tí ò bá ní insurance wo gbèsè tó máa gbé wá fún ẹ ò ní bọ́ níbẹ̀ wo ẹni ò kì í ṣe ọjọ́ àdúrà lọ́jọ́ èní màá ti padà wá ṣe program lórí ẹ̀ dáadáa àjò dàbí ilé lórúkọ program yẹn that's my new program tí mo fẹ́ máa ṣe ń sìn ṣé ní gbogbo ọ̀rọ̀ fracas ọ̀rọ̀ gbogbo wàhálà yẹn ọlọ́run ti bá wa paná ẹ̀ ọlọ́run ti bá wa bomi sí ìyẹn ti kú gbogbo ẹni tó ń gbógun tẹ́lẹ̀ tí àwọn àfà ọlọ́run ti bá wa gbàgbára ọlọ́run ti bá wa dáná ó ti bá wa dojú gbogbo wọn bolẹ̀ ohun tó kù sí ni pé ohun tó máa ṣe àwọn èèyàn láǹfààní la fẹ́ máa sọ fún àwọn èèyàn ohun tó máa ṣe àwọn èèyàn láǹfààní eléyìí tí mo kàn ṣe lénìí low testing ni ọ̀rọ̀ pọ̀lọpọlọ yìí ìrírí ló ń pè lágbà ihun tójú ti rí ìlú òyìnbó experience tá a ní nílùú òyìnbó a máa sọ fún yín a máa dẹ̀ fà ilẹ̀ fáwọn èèyàn náà nílùú òyìnbó experience wọn náà nílùú òyìnbó wọn náà wá sọ fáwọn èèyàn lórí ètò ṣòwárí àwọn kinní kan wà nílùú òyìnbó yìí tó yá sí pé wo bí kò sí bó ṣe máa wọnú ìlú òyìnbó tí ò ní kọjá lára ẹ̀ wo ọ̀rọ̀ marriage nílùú òyìnbó ẹ̀mẹ́lò ni mo pè ẹ̀mẹ́ta ni ṣojú ọ̀rọ̀ marriage nílùú òyìnbó yìí ó kọjá àṣàsí a máa padà sọ̀rọ̀ lórí ẹ̀ wàá mọ ohun tójú ọkùnrin ń rí nílùú òyìnbó lórí marriage wàá mọ obìnrin tẹ̀ bẹ́ẹ̀ ní problem marriage ṣùgbọ́n wàá mọ ohun tójú obìnrin single mother ń rí nílùú òyìnbó obìnrin tí ò nọkọ náà wàá mọ ohun tójú wọn rí nílùú òyìnbó ọkọ mi ò dá wá bínú olè dànù ṣòtìrí ńjọ́ tó bá lọ ni wàá tó mọ̀ pé àṣọ níbi tó wúlò sí jẹ́ ǹsọ tọrọ fún ẹ kíkan yín fún ẹ ọ̀pọ̀lọpọ̀ obìnrin tí ò sí ilé ọkọ nílùú òyìnbó yìí jẹ́ ǹsọ tọrọ fún ẹ ọ̀pọ̀lọpọ̀ wọn ó kéré nínú wọn tí ò kì í sunkún lálẹ́ kó tó sùn wo òtọrọ ni mo fẹ́ sọ fún ẹ nìyẹn ọ̀pọ̀lọpọ̀ obìnrin tí ò sí nílé ọkọ nílùú òyìnbó èmi ni mo sọ fún ẹ ó kéré nínú wọn tí ò kì í sunkún kó tó sùn lálẹ́ ó dẹ̀ kéré ní ìyí tó máa jí lóru tí ò ní sunkún torí wípé àdánìkan gbé àdánìkan fà kò yí sí ìlú òyìnbó ṣọwádìí ìwọ ọkùnrin náà tó o mọ ìyàwó ẹ tó o mọ ìjẹ́ pé bó ṣe máa ń kọ̀máǹdì obìnrin Nàìjíríà lọ́dọ̀ lọ fún mi ó gbóúnjẹ mi wá wò ó bí tó bá gbéwèrè yẹn dé ìlú òyìnbó tó bá gbéwèrè yẹn tó bá kọ̀ǹtró obìnrin yẹn ní ọ̀rìn ìlú òyìnbó tó bá dẹrù ẹ síta wò ó stop playing mi ní gbé ẹ débẹ̀ tán gbogbo ẹni tó ń retí ìwé ìlú òyìnbó ọlọ́mọdé bá dá wọn lọ mi ti wọnú ẹ o wo máa padà fà ilẹ̀ fún prógámù yẹn dáadáa níjọ́ bá máa ṣe prógámù yẹn táwọn èèyàn máa pè wọlé tí wọ́n máa rí oríṣi wo nígbà káwọn èèyàn dárúkọ wọn o ìrírí ayé ìwọ náà nílùú òyìnbó wá sọ fún wa wo wàá rí èèyàn wo mọ́tò mi yìí mo rí èèyàn kan tó ń fẹ́ ra mọ́tò yìí lọ́wọ́ mi mo ní kí ló dé ó ní òun fẹ́ rà nítorí pé kóun lè máa sun inú mọ́tò mo ní kí ló dé wọ́n ti lé òun kó lè wo ó mọ nǹkan kan gbogbo ẹni ń retí ìwé ìlú òyìnbó ló bá mi dá wọn lóhùn jàre ọlọ́mọ àgbà pẹ̀lú wọn ọlọ́run o gbogbo ẹni tó ń retí ṣé wáyé mi bá ní ìwé ìlú òyìnbó tó bá ti ní ìwé ẹ lọ́wọ́ nǹkan tó máa ṣẹ́ pẹ́rẹ́ díẹ̀ ṣọdá ẹni tí ò ní ìwé lọ́wọ́ á sunkún láàárọ̀ á sunkún lọ́sàn á sunkún lálẹ́ á sunkún lóru bóríyàn tó ń travel tó ń bọ̀ ìbànújẹ́ máa dé bá àfi tó bá ní ẹ̀mí tó lọ́hùn wàláì torí pé òun náà máa ronú pé ṣe bóun náà ń ṣiṣẹ́ ń lu òyìnbó òun náà fẹ́ travel
kí ló fẹ́ fi lọ àgàgà àwọn tó ń kọ́lé ní Nàìjíríà ihun táwọn ọmọ Nàìjíríà ń fojú wọn rí kó bínú lọ Nàìjíríà kó lọ wo ohun tó ń ṣe fún un kò lè lọ ẹ wo ọ̀rọ̀ pọ̀ níwèé kọ́ bọ́ gbogbo ẹni ń sunkún ìwé ìgbé ìlú ọlọ́mọṣẹ́lá bá wa dá wọn lóhùn ọlọ́run bá wa ṣe fún wọn ọlọ́run bá wa ṣe fún wọn mi ní ìtẹ́jọ́ pé fẹ́ ṣe program bọ̀ máa padà gé bíbá ìjáde máa wá padà wá pòsì ẹ̀ lọ́tọ̀ ọlọ́mọṣẹ́lá bá wa gbàdúrà wọn ọlọ́run bá wa ṣe fún wọn gbogbo ẹni tó dẹ̀ ti ní ìwé ìgbé ìlú gbogbo tó máa dé tó máa gbà lọ́wọ́ wa ọlọ́mọdé ó ṣẹlẹ̀ sí wa o ọlọ́mọdé ó ṣẹlẹ̀ sí wa gbogbo ẹni tó ti níyàwó tó ti nọ́kọ ọlọ́mọdé alé wa rú o ọlọ́mọdé alé wa rú o ọlọ́mọdé alé wa rú o ẹ jẹ́ n sọ tọrọ fún yín. There was a difference between marriage and manage. Òótọ́ ọ̀rọ̀ tó wà níbẹ̀ tó korò ní wípé obìnrin ló ní ilé nílùú Èyìnbó. Obìnrin ló ní ilé nílùú Èyìnbó. Kò ní kí bí òun pé òun ló fowó ara ẹ̀ rà. Obìnrin láláṣẹ nínú ilé nílùú Èyìnbó. Obìnrin yẹn náà ló máa wá mọ bó ṣe máa manage òmù ẹ̀ tí òmù yóò fi ní dàrú. Obìnrin ló máa mọ bó ṣe máa manage òmù ẹ̀ tó òmù ẹ̀ ò fi ní dàrú. Ọlọ́run ò gbogbo àwa tá a níyàwó lé má dalé wa rú o. Ọlọ́mọ dalé wa rú o. Ọlọ́mọ dalé wa rú o. Dalé wa rú o. Àánú lèmi rí gbà o. Ṣé máa ń wò pé ọ̀kan lọ́mọ ajá kúdí ajá kan lọ́mọ. Tọ́ ọlọ́mọ dalé wa rú. Gbogbo ilé tó ń ṣèkì báyìí lọ́wọ́lọ́wọ́ báyìí náà Ọlọ́run ò bá wa jẹ́ kí lè wọ́n balance. Ẹ wo ẹni kì í ṣe ọjọ́ ọ̀rọ̀ ṣá kọ́lọ́n wà pẹ̀lú gbogbo wa Ọlọ́run dùn wá nínú ẹni wọ́kọ Ọlọ́run bá fún ọlọ́kọ alálùbáríkà má fún wọn ní ọkọ pàpà ńlá jí má fún wọn lọ́kọ tó máa nà wọn kò tiẹ̀ nídìí wọn ń ṣerú àdúrà fún yẹn wọ́n lọ́nà obìnrin ìlú Òyìnbó ẹ̀wọ̀n ni ṣùgbọ́n Ọlọ́run má fún wọn lọ́kọ bẹ́ẹ̀ ìyá tó ń wáyàwó Ọlọ́run fún wọn yàwó alálùbáríkà má fún wọn níyàwó tó máa gàba lé wọn lórí má fún wa níyàwó tó máa gàba wípé kí ló fẹ́ ṣe fún mi tí obìnrin bá dúró tiẹ̀ nílùú Òyìnbó tí ò bá múṣẹ́ tiẹ̀ kó fò bọ́ta tó bá lọ wò pé èmi lọ́kọ̀ Ọlọ́run ní àrìjálù kọ̀ wá mú náà hálà nìsáyì tó bá kò tí àyà nílùú Òyìnbó àrìjálù kọ̀ wá mú náà hálà nìsáyì ó tọ́ lọ́lọ́run sọ òdodo lọ́rọ̀ Ọlọ́run o ṣùgbọ́n wàá bẹ́ǹdì ẹ̀ ní o subhana rabbika rabbil izzati amma yasifuna wa salamun alal mursalin walhamdulillahi rabbil alamin. Ẹ máa retí wash out àjò ò dàbí ilé ó dàbọ̀.